nílé lóko ẹ̀sìnkú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Abiodun. Ìròyìn ìṣẹ́jú àyá làwọn wá sétí ìgbọ́ yín láti ìkànnì Jígí Alára. Àwọn agbésùnmọ̀mí kọlu àwọn arìnrìn-àjò ní òpópónà Kaduna sí Àbújá, wọ́n sì jí ènìyàn 30 lọ. Òní ni ọdún àfihàn gbogbo òrìṣà Yorùbá ní ìlú Kudal ní Benin Republic bẹ̀rẹ̀. Àjọ NCC Nigerian Communications Commission fi òfin de àwọn tó ń lo nọ́mbà Glo láti má lè pe MTN tàbí gba ìpè láti ibẹ̀ wá. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kọ̀wé ìgbélé fún àwọn olórí ilé-iṣẹ́ méjì, Ọ̀gbẹ́ni Babátúndé Irúkèrà tí ń ṣe olórí ilé-iṣẹ́ Consumer Protection Commission àti Ọ̀gbẹ́ni Alexander Ayọ̀ọ́lá Oko, olórí ilé-iṣẹ́ Bureau of Public Enterprises. Èyí ni bí Pásítọ̀ TB Joshua ṣe bo àṣírí ìpààyàn rẹpẹtẹ nígbà tí ṣọ́ọ̀ṣì rẹ̀ dàwó nílùú Èkó. Tírélà kọlu ọkọ̀ akérò ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Èèyàn 10 kú tí èèyàn 10 míì sì farapa yànnàyànnà. Ilé-ẹjọ́ gíga ní ìlú Àbújá ti pàṣẹ fún ìjọba àpapọ̀ pé kí wọ́n san 100 mílíọ̀nù náírà fún ààrẹ tẹ́lẹ̀ rí ti báǹkì àpapọ̀ Emefiele látàrí pé wọ́n gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ̀. Ọ̀rọ̀ tó ń lọ láàrin Tani Ọlọ́run àti àáfàá Ìlọrin ní ìròyìn jẹ́ kó di mímọ̀ fún wa pé wọ́n sì wà lẹ́nu ọ̀rọ̀ náà kò sì tí ì ní ìyànjú. Àjọ tó ń rí sí ètò àyẹ̀wò ojú lórílẹ̀-èdè Nàìjíríà, the Guild of Optometric Directors of Nigeria, ti rọ ìjọba àpapọ̀ láti takìjì sí ètò ẹ̀kọ́ àti ohun èlò ìgbàlódé tó wúlò fún àyẹ̀wò ojú ní ṣíṣe. Adájọ́ ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá, Justice James Ọmọ́tọ̀ṣọ́, ti fi olùkọ́ àgbà ti yunifásítì ní ìpínlẹ̀ Calabar, Professor Cyril Ndifon, padà sí ẹ̀wọ̀n títí di ìgbà tí wọ́n ò fi yanjú ètò gbígbà sílẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ti ilé-ìwé gíga Bethel Baptist High School ní Kujama tí wọ́n jí gbé lọ ní ọjọ́ 5 oṣù keje ọdún 2021 ní ìròyìn fi tó wa létí wípé wọ́n ti lò 986 days nínú àhámọ́. Ẹgbẹ́ òṣèlú APC ti pe Arẹ́gbẹ́ṣọlá àti àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC lẹ́jọ́. Arákùnrin aṣọ́nà kan, Ọ̀gbẹ́ni Ọláwálé Ọlárẹ̀wájú, ni adájọ́ ilé-ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ ìbálòpọ̀ lọ́nà àìtọ́ Justice Rahman Oshodi tí wọ́n lọ sí ẹ̀wọ̀n gbére fún ìbálòpọ̀ ọmọ ọdún 13. Àjọ tó ń rí sí àti dẹ́kun ìwà jẹgúdújẹrá ní orílẹ̀-èdè Nàìjíríà EFCC ti pe mínísítà tẹ́lẹ̀ rí Bẹ́tẹ̀ Edu fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn màgòmágó owó tó tó 585.189 million naira. Igbákejì ààrẹ fún gbogbo Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè yìí àti olórí fún àwọn ìjọ ní ìpínlẹ̀ Plateau, Reverend Stephen Babapanya, ti ké sí mínísítà fún ọ̀rọ̀ ẹjọ́ pé kí wọ́n fi òfin de ọmọ ogun militias lórí àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ṣekú pa ní àìsùn ọdún Kérésì tó kọjá yìí. Aṣòfin ní ìpínlẹ̀ Taraba pín kọ̀ǹpútà alágbèéká 110 fún àwọn ará agbègbè náà. Kò ní jù báyìí lọ lórí ìṣẹ́jú àyá fún títí òní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Abiodun. Ẹ máa yáṣẹ́.